Àwọn Sẹ́ríkì Fúlàní ní ilẹ̀ Yorùbá, àwọn ọba àti olórí Fúlàní tó wà ní ilẹ̀ Yorùbá, ní ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó wà ní ilẹ̀ Yorùbá wa ń bí. Bàbá ń sọ ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo àwọn olórí Fúlàní, àwọn ọba Fúlàní tó ń pè ní Sẹ́ríkì tó wà ní ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà yìí, wọ́n máa ti ṣe ìpàdé pàjáwìrì lórí ètò ààbò tó mẹ́hẹ ní ilẹ̀ Yorùbá, lórí ìfẹ̀míṣòfò àti ìjínigbé. Èyí tó jẹ́ pé àwọn Fúlàní afẹ̀míṣòfò ló wà nídìí ẹ̀, tó sì jẹ́ pé àbájáde ìpàdé táwọn Sẹ́ríkì Fúlàní tán ṣe oní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ńlá mú wá nínú ìròyìn tí a mú wá yìí. Kì í ṣe ìròyìn mọ́ pé aró òrokùn aró rẹ̀díẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ààbò. Bẹ́ẹ̀ bá ti fẹ́ sọ̀rọ̀ ètò ààbò Nàìjíríà lásìkò yìí, èèyàn lè ní eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ, ọmọ èèyàn gan ó fẹ́ máa dún bí mẹ́ẹ̀. Ìyẹn pọ́ ọmọ èèyàn ò fẹ́ fọ̀hún bí ọmọ èèyàn fẹ́ máa dún bí ewúrẹ́, nítorí pé ìjínigbé àti ìpànìyàn àwọn Fúlàní afẹ̀míṣòfò tíjọba ń pè ní báńdíìtì ó ti wá ní agbára kọjá sísọ báyìí o. Kódà tẹ́lẹ̀ Òkè Ọya ní ilẹ̀ Haúsá lọ́hùn-ún ní ìfẹ̀míṣòfò àti ìjínigbé ló ti ń wáyé, èyí tí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n láti bí ọdún 2-3 sẹ́yìn báyìí kíní ọ̀hún ti wá gbógun kọjá sísọ, pàápàá látọdún tó kọjá, nítorí pé bí àwọn Fúlàní yìí bó ṣe ń jiyàn gbé ni wọ́n ń pa èèyàn. Kódà wọ́n máa jí àwọn míì gbé, wọn yóò tún gba owó ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ẹbí wọn, ètò òyìnbó ń pè ní ransom, ṣùgbọ́n lẹ́yìn náà wọn yóò tún padà pa wọ́n. Gbogbo eléyìí ló máa jẹ́ kí àwọn ọmọ Yorùbá ká kórìíra àwọn Fúlàní, ká máa pariwo pé àwọn Fúlàní ló fẹ́ wá jẹ ilẹ̀ Yorùbá run, èyí tó jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn ká máa fura sí gbogbo Fúlàní tó bá ti rí ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí báńdíìtì tàbí ẹni tó ń ṣe agbódegbà fáwọn báńdíìtì afẹ̀míṣòfò náà. Orí ọ̀rọ̀ yìí ìmọ̀ ni àwọn Sẹ́ríkì ilẹ̀ Yorùbá, Sẹ́ríkì Fúlàní ilẹ̀ Yorùbá ni wọ́n máa ṣe ìpàdé sí, pé ìwúwà lóko ló ń gẹ́ fáwọn pẹ̀lú báwọn ọmọ Yorùbá gan bá ṣe ń kó gbogbo àwọn pọ̀ pé gbogbo Fúlàní ò ní ọ̀daràn. Nínú ìpàdé tí wọ́n ṣe, èyí tí Sẹ́ríkì Fúlàní ti ìpínlẹ̀ Èkó tó tún jẹ́ olórí àwọn Sẹ́ríkì Fúlàní gbogbo ilẹ̀ Yorùbá, Alhaji Muhammed Bambado, nínú àtẹ̀jáde tó fi síta láti fi àbájáde ìpàdé náà síta, nínú jíjẹ́ kó dì í mọ̀ wípé káwọn èèyàn kan ṣe máa kó gbogbo Fúlàní pọ̀ pọ̀daràn ní àwọn. Ó ní kò sí ẹ̀yà tí kò sí ọ̀daràn nínú wọn. Orílẹ̀ yóò wá túmọ̀ sí pé káwọn fi kó gbogbo ẹ̀yà náà pọ̀ wípé ọ̀daràn gbogbo wọn. Ó ní bàbá rí Fúlàní tí ó ń ṣiṣẹ́ ibi, ó nílé yóò sọ pé gbogbo àwọn làwọn jẹ́ ọ̀daràn. Bẹ́ẹ̀ ló ní gbogbo àwọn Fúlàní, pàápàá àwọn táwọn jẹ́ olórí wọn, àwọn ò fọwọ́ sí ìfẹ̀míṣòfò àti ìjínigbé, tó sì ní àwọn kórìíra àwọn báńdíìtì débi igi mú ṣóńṣó. Kódà Alhaji Muhammed Bambado tó jẹ́ olórí gbogbo Sẹ́ríkì Fúlàní ilẹ̀ Yorùbá, tó jẹ́ Sẹ́ríkì Fúlàní ìlú Èkó, ó jẹ́ kó dì í mọ̀ pé ìròyìn tó jáde wípé ọwọ́ tẹ Sẹ́ríkì Fúlàní ní ilẹ̀ Ìjẹ̀bú tí ó ń ṣe agbódegbà fáwọn báńdíìtì, wọn láwọn mọ nǹkan kan pa ọ́, kí Sẹ́ríkì náà kì í ṣe ara àwọn ò sì mọ̀ sí gbogbo ìfẹ̀míṣòfò àti ìjínigbé tí wọ́n ló ń ṣe agbátẹrù àti àtìlẹ́yìn fún.